Aha, ẹ̀yin tèmi etí yín mélòó? Ìmí tún ti ṣẹlẹ̀, Harejan tún ti jáde fún Lizzy Anjorin. Àníṣe tit for tat lélẹ̀ fire for fire. Ẹ ní láti wo fídíò yìí kẹ́ tún gbọ́ nǹkan tí Harejan fẹ́ sọ níbẹ̀. Ó lágbára jù. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń bá mi wò, ẹ máa bá mi like, ẹ máa bá mi share, ẹ máa comment. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́ ọ̀fẹ́ ní subscription, kò ná yín lówó, kò ná yín extra data. Ọwọ́ tẹ fi ń like, tẹ fi ń share, tẹ fi ń comment, tẹ fi ń subscribe. Ẹ ní fi gbọ́mọ sí, ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́ lágbára Ọlọ́run. Nǹkan rí nǹkan ayọ̀ lẹ máa fi ọwọ́ yín ṣe. Ojú tẹ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ ni tẹ fi ń gbọ́ wá kò ní di. Ẹ̀yin aráàlú Àjírí o, ṣé ẹ ti gbọ́ pé olórí ogun àti gbogbo ọmọ ogun ti bógun lọ? Olórí ogun àti gbogbo ọmọ ogun wọ́n ti bógun lọ. Ogun ti wọ́ gbogbo wọn lọ pátápátá. Ó dìwàlẹ̀ àṣà. Ẹ wo, ẹ jẹ́ ká máa ronú tá a máa ṣe lóde ayé tá a wà yìí o. Ká máa ronú tá a máa ṣe lóde ayé yìí. Àṣẹ àtolórí ogun àti gbogbo ọmọ ogun iṣẹ́ jìbìtì ni wọ́n ń ṣe. Wọ́n ti lu ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní jìbìtì. Tí Olúwa nílé àti ẹkún ẹ̀, ilẹ̀ tí kìí ṣe ti bàbá wọn, ilẹ̀ tí kìí ṣe wípé wọ́n sanwó fún, ẹ̀rí òun ni wọ́n ń gbé tà fáwọn èèyàn. Olórí ogun àti gbogbo ọmọ ogun. Ta ló nílẹ̀? Olúwa ló nílẹ̀ àti ẹkún rẹ̀. Ta ló wá fa ilẹ̀ lé lọ́wọ́? Àwọn olórí wa, àwọn aṣáájú wa, àwọn ìjọba ló nílẹ̀ tá a máa bá sọ̀rọ̀ ilẹ̀ lórí ilẹ̀ láwa èèyàn. Ọlọ́run dá oko léjọba lọ́wọ́ pé kán máa ṣàkóso ẹ̀. Béèyàn kan bá dédé dé orí ilẹ̀ tí kìí ṣe tiẹ̀, tó dé orí ilẹ̀ tó jẹ́ wípé ọwọ́ ìjọba ló wà, bí ò bá ṣọ́ra á faṣọ péńpé á fi roko ọba. Gbogbo fíktìmù tó ti ṣe kíni, tó ti relé ológun, tó ti lọ sanwó lẹ̀, ẹ kú àfaradà, ẹ kú àmúmọ́ra o. Àyàbá nìyẹn mo sì ń bọ̀ ńbẹ̀, ẹ sì máa gbọ́ details. Wo bẹ́ẹ̀ nìkan bá sọ fún ẹ wípé àfi kó hùwà burúkú kó o tó jẹ́ èèyàn, kó o tó ráyé lò, bẹ́tọ́ lúrú olúwa ẹ̀. Bẹ́tọ́ lù ú kó o sọ wípé Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Sọ fúnrú ẹni bẹ́ẹ̀ pé Olúwa ọba ò sọ bẹ́ẹ̀. Ayé tí wọ́n ti bàjẹ́ nìyẹn, wọ́n tún wá ń wẹ́ni kúnra, ìwọ ló máa jára ẹ̀. Ó gbọ́, bẹ́ẹ̀ nìkan bá ní kó o tó lè ráyé lò, kó o tó lè rógo lò, kó o tó lè géèyàn, kó o tó lè rí gbà lò, kó o tó lè bẹ́gbẹ́ pé o, wípé àfi kó o hùwà burúkú, wípé àfi kó o ṣe ohun tí kò dáa, wípé àfi kó o ṣe ohun tí kò bójúmu, wípé àfi kó o ṣe ohun tí gbogbo ènìyàn máa rí, tí wọ́n máa wá sọ wípé ó ṣe é ṣe yìí, ó ṣe é ṣe yìí. Má dá lóhùn o. Ayé ẹni yẹn ti bàjẹ́, ó fẹ́ bà tiẹ̀ náà jẹ́ ni. Ṣé ẹ dẹ̀ mọ̀ wípé ẹni tí wọ́n kọ́ níkà tó gbà, ó ti ní ń ṣe, tiẹ̀ náà ti wà nínú ẹ̀, ìkà lòun náà. Nídìí èyí, kò sí ohun téèyàn gbórí ilẹ̀ yìí ṣe tí ò ní gbẹ̀san ẹ̀. Ṣebí wọ́n mọ̀ téèyàn bàjẹ́ máa bàjẹ́ lọ. Ọlọ́run ọba Elédùmarè tó láyé tó lọ́run tó lòkè tó nílẹ̀ tó ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé mọ bó ṣe máa bà títí ẹni náà jẹ́ padà á bàjẹ́. Gbogbo apurọ́mọ́ ni tún tako ni lójú, ó kú iṣẹ́ o. Nítorí pé o fẹ́ rójú rí ọ̀gá, ó bá ti yẹn jẹ́ àbí? Nítorí pé o fẹ́ rówó ń bì kan, ó bá tẹnìkan jẹ́ àbí? Ó sọ tẹnìkan láìdá, ó sọ tèèyàn kan ní sọkúsọ, ó wá lérò wípé bóyá àṣegbé ni. Kò ṣeé ṣe gbé, kò ṣeé ṣe gbé, èèwọ̀, ó lè lọ.
ibo ló ń lọ, ibo ló ń gbà, ibo ló ń rè. Ó ṣe lè lérò wípé o lè hu ìwà burúkú kan, o lè ṣe ohun ìjàmbá kan, o lè fẹnu pa ènìyàn kan, o lè fẹnu bà tẹnìkan jẹ́, tó o dẹ̀ máa wá rò lórí ẹ̀mí pé o máa lọ gbé. Ṣó possible? Kò possible. Nítorí ìdí èyí, gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ wà nídìí pé ẹ fẹ́ bà tẹnìkan jẹ́ ní kí tiyín lè dá ẹ padà ńbẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ wípé bí tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dá, ẹ kú ńbẹ̀. Ẹ bí ó bá jẹ́ pé bí tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dá, ṣọ́lọ́run níwọ ni kó bá tiẹ̀ jẹ́ ni. Bọ́lọ́run bá fẹ́ bà tẹ̀dá kan jẹ́, ó mọ bó ṣe máa bàjẹ́, ìwọ kọ́ ni kó jẹ́ kí ṣètánì kó lò. Ohun tó bá mú ẹ tó wo ṣùṣùn, tó ní lẹ́mìí, tó ní lérò ọkàn, tó plan ní ẹ̀ pé sẹ́ lágbájá yìí mo fẹ́ bà tiẹ̀ jẹ́, tó wéwèé kúwèé mọ́ lẹ́sẹ̀ nítorí pé wọ́n sọ pé bí tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dá. Ó wá rò pé wà wá bà tẹni yẹn jẹ́ gbé. Ó máa jẹ́ ẹ̀. Ẹnìkan sọ̀rọ̀ kan, ó ní ayé lẹ̀san wà. Ṣé ẹ rí gbogbo wípé gbogbo ń tá a bá ṣe láyé, tá a bá dé ọ̀dọ̀ Ọlọ́run, wọ́n máa fi ẹnìkan síná, wọ́n máa fi wá sí ẹnìkan sálùjọ náà. Secondary ni gbogbo yẹn, ẹnìkan kan ò lọ kó wá jíṣẹ́ fún wa rí. Àmọ́ ó ṣùọ̀ wípé látàyé ń bí wọn ò bí gùdù mọ́ fádà ẹ̀, ó máa gbẹ̀san ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ohun tọ́pọ̀lọpọ̀ ń bá pò ẹ̀san ni. Lẹ́yìn ìgbà tó o bá gbẹ̀san ẹ̀, ọmọ tó o tún bí gan tún máa jẹ ń bẹ̀. Ọmọ á tún jẹ ń bẹ̀. Torí ẹ̀ ní kó wá ṣe nílò láti máa gbàdúrà. Àmọ́ ohun tí àwọn ìṣíwájú àmàrà tó ti dá, a ò mọ itú tó ti pa, a ò mọ̀ bóyá baniláyé jẹ́ ni wọ́n, a ò mọ̀. Torí ẹ̀ la ṣe ní láti máa bẹ̀bẹ̀. Ẹ gbọ́. Banijẹ́ kú iṣẹ́, àṣebàjẹ́ kú àràfù. Lórí ọ̀rọ̀ olórí ogun àti gbogbo ọmọ ogun tí wọ́n ti jìn sọ́fìn, mo ṣì ń bọ̀ ńbẹ̀ o, mi ò tí ì dé. Àmọ́ ẹ kọ́kọ́ mú eléyìí, ẹ kọ́kọ́ sì máa jẹ́ lọ́nà. Ẹ di kókó yẹn mú wípé béèyàn kan bá sọ fún ẹ wípé àfi kó o bá tẹnìkan jẹ́ kí tiẹ̀ lè dá, sọ fún wípé kò sọ́nà ńbẹ̀, irọ́ ló ń pa. Má jẹ́ ó tiẹ̀ sí kòtò, má jẹ́ ó tiẹ̀ sínú ọ̀gbun, má jẹ́ ó mú ẹ̀ṣẹ̀ tó máa kó bá ẹ, tá kó bá àrọ́mọdọ́mọ padà ńbẹ̀. Fílẹ̀ o, tèṣù pé ọ ò bẹ́lẹ̀ o. Fílẹ̀ o, tèṣù pé ọ ò bẹ́lẹ̀ o. Pé kó sáńbẹ̀ ló yẹn sọ kó máa gbọ́ o. Ọ̀rọ̀ làákàyè ni. Inú làákàyè, wọ́n náà gbé sínú làákàyè. Wàá ṣe tó ní gbẹ̀san ẹ̀. Àìmọye àwọn tí wọ́n ti ṣe láburú tí wọ́n dẹ̀ tún gbẹ̀san lójú gbogbo wa yìí. Ẹ̀san máa ké.